رمضان 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 يا حبيب. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني يا سي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم اجعلنا من الهادين المهتدين Ọ̀gá wa nínú àwọn tó mọ̀nà tí ó tún wọn fàwọn èèyàn mọ̀nà. ولا تجعلنا من الضالين المضلين. Ọlọ́run má jẹ́ wà nínú ẹni tí ó sọnù tí ó tún máa wá sọ àwọn èèyàn nù. اللهم اجعلنا من الصالحين المصلحين. Ọlọ́run fi wá sínú àwọn ẹni rere, àwọn ẹni dáadáa, jáwa náà lè máa ṣe dáadáa sí wá lẹ́ni rere. المصلحين. Àwọn tí wọ́n máa tún nǹkan ṣe ní bọ́lá wọn ṣe wá. ولا تجعلنا من الفاسدين المفسدين. Ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó máa ba nǹkan jẹ́, má jẹ́ wà náà ba nǹkan jẹ́. اللهم ارزقنا إيمانا صادقا Ọlọ́run fún wa ní ìmánì tí ó jẹ́ tòdodo tọ̀kọ̀dọ̀wọ́ Ọlọ́run. وعلما نافعا Fún wa ní mímọ̀ tí ó máa ṣàǹfààní gbogbo ayé. ورزقا واسعا Àrísìkí tó ṣe fún wa jẹ́ ó jẹ́ àrísìkí tó fẹ̀ kọ́ pọ̀. ولسانا ذاكرا Ọlọ́run fún wa ní ahọ́n tí ó lè máa dárúkọ ọ̀wọ́ Ọlọ́run. وقلبا خاشعا Ọlọ́run fún wa ní ọkàn tí ó lè máa páyàwó Ọlọ́run. وبطنا صابرا Ọlọ́run àbẹ̀wò fún wa ní inú tí ó lè ṣe sùúrù. وتوبة قبل الموت Ọlọ́run foríjì wá kó tó di pa kú. ومغفرة بعد الموت Ọlọ́run máa bá wọ́n kú tán, Ọlọ́run foríjì wá. ومرضية ورحمة Ọlọ́run yọ́nú sí wa, jẹ́wàá náà jẹni tí ó máa yọ́nú kí wọ́n náà máa yọ́nú sí wa. جنتك يا أرحم الراحمين. Pẹ̀lú kó fi wá wà ní jẹ́nà wọ Ọlọ́run ọba tí kẹ́ni ni wọ Ọlọ́run. واغفر لنا ولآبائنا Ọlọ́run foríjì bàbá wa àti àwọn bàbá wa. وأمهاتنا Àwọn ìyá wa foríjì wọn. وأجدادنا وجداتنا Àwọn ìyá wa, àwọn bàbá wa náà foríjì wọn. ومشايخنا وشيوخنا وأساتذتنا Àwọn àfáà wa, àwọn ṣéhù wa tá a gbọ́ lọ́wọ́ àwọn tí wọ́n tọ́ wa sọ́nà Ọlọ́run foríjì àwọn náà. وربينا Gbogbo àwọn tí wọ́n tírẹ̀nì wa, tí wọ́n dá ṣàánú wa, tí wọ́n fún wa lóúnjẹ jẹ, tí wọ́n ṣe dáadáa fún wa, ṣàánú wa, bá wa jẹ́ wọn. ومن له حق علينا Àti gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ ká ṣàdúrà fún Ọlọ́run bá wa foríjì wọn, ṣe dáadáa fún wọn. المسلمين والمسلمات Mùsùlùmí lọ́kùnrin àti Mùsùlùmí lóbìnrin foríjì wọn náà. الأحياء منهم والأموات Àwọn tó ti kú nínú wọn foríjì wọn, àwọn tí wọ́n ń bẹ láyé ọlọ́mọsàbà ṣe dáadáa في fún wọn. مشارق الأرض ومغاربها Láti bí ìwọ̀ oòrùn àti ìwòye oòrùn ọlọ́mọsàbà foríjì wọn. من العرب والعجم Lárúbáwá nù wọn ni, Yorùbá nù wọn ni, Tápà nù wọn ni, Haúsá nù wọn ni tí wọ́n ṣe dáadáa fún wọn, bá foríjì wọn, bá ṣe dáadáa fún wọn. المدرسين Àwọn tí kọ́ni lẹ́kọ̀ọ́, المؤلفين àwọn tí wọ́n ṣe tírà, الخطباء àwọn tí wọ́n ṣe kútúbà, الواعظين àwọn oníwàásù ìta gbangba. الدعاة Gbogbo àwọn apèpè sójú ọ̀nà Ọlọ́run. الصوفيين الصالحين Àwọn tí wọ́n jọ ní Súfí tí wọ́n fi Súfí wọn ṣe dáadáa mímọ́. السنيين المحققين Àwọn tó jẹ́ onísúnà tànẹ́bì tí wọ́n sì fi súnà wọn ṣe dáadáa. والصالحين والصالحات Olùṣe dáadáa lọ́kùnrin náà wọn àti olùṣe dáadáa lóbìnrin. من الأغنياء والأمراء Àwọn olówó tí wọ́n fi owó wọn ṣe dáadáa fún wa, àwọn aláṣẹ tí wọ́n ṣe dáadáa wọn tó yẹ pé tá a bá ti nídìí wọn wọ́n ń tẹ̀lé wa lẹ́ẹ̀kan náà. والفقراء والمساكين Àwọn aláìní, àwọn tí gbà dáná kẹ́ bá wa ṣe dáadáa fún wọn. بارك اللهم في حياتنا هذه
ọlọ́run ìsẹ̀mí wa tá ń lò yìí bá àbàlùbáríkà sí jù báyìí lọ في عصرنا هذا ọlọ́run sàmánì wa tá ń lò yìí bá àbàlùbáríkà sí بلدتنا نيجيريا ọlọ́run ìlú wa nàìjíríà táwa ń bẹ̀ yìí bá wà fìfọ̀ kàbálẹ̀ sílẹ̀ àbàlùbáríkà sílẹ̀ في قارتنا kọ́ńtírì wa yìí ọlọ́mọsá àbàlùbáríkà sí في جميع الولايات gbogbo stéètì pátápátá ọlọ́mọsá ṣàánú wa ń bẹ̀ في جميع الأحياء gbogbo agbègbè kọ̀ọ̀kan gbogbo local government kọ̀ọ̀kan bá ṣe dáadáa síbi ọlọ́run بارك اللهم في مركزنا بزيادة ọlọ́run ọba ọba ṣàlékún àlùbáríkà sí márkàsì wa tá a ti kéwú ni اللهم بارك في حياة المدير bàbá wa mọ̀dúrì márkà báwa ṣàánú wọn báwa ṣe dáadáa fún wọn ṣàánú wọn زيادة sí الصحة والسلامة báwa ṣàlékún àlàáfíà fún wọn ṣàánú rẹ fún wọn اللهم زد فرحته ọlọ́run má má sábà wa ṣàlékún àlàáfíà wọn زد فرحته ọlọ́run ṣàlékún ìdùnnú bàbá ونعمته ìkẹ́ wọn jọ́ máa pọ̀ sí وزيادته وكرامته وحكمته gbogbo àpájẹ́ tó ṣe fún wọn iyì tó ṣe fún wọn jọ́ máa lékún ní má jò ó dínkù láíláí وحكمته ọgbọ́n tí wọ́n fi ń gbé e kalẹ̀ ní ojúmọ́ ọlọ́mọsàbà ṣàlékún ẹ̀ má jò ó dínkù láíláí ومعرفته ìmọ̀tọ́lọ̀ wọn bá jogún fún wọn ṣàlékún ẹ̀ má jò ó dínkù láíláí سائر الإلوريين gbogbo ọmọ ṣẹ́ka ádámà pátápátá tọ́lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ fún náà lọ́lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ fún ṣàlékún bẹ́ẹ̀ fún wọn من الرجال والنساء ọkùnrin náà wọn obìnrin náà wọn ṣàlékún àánú rẹ̀ fún wọn سائر المركزيين gbogbo màkàsí yìí nà lọ́kùnrin lóbìnrin gbogbo ibi tá a wà láyé ṣàlékún àánú rẹ̀ fún wa إدارة وجماعة gbogbo ẹni tẹ́lifọ̀n tó náà ti ní ọ́fíìsì fúnra rẹ̀ إدارة وجماعة àwọn tó ń bẹ ní ọ́fíìsì ní mọ́kàsí gangan àti gbogbo tí ń jẹ́ jẹ́ àmọ́ mọ́kàsí lápapọ̀ نقابة وطلابا àwọn tá a jẹ́ nìkọ́ bàbí àtàwọn tá a jẹ́ máa kéwú tá a kéwú lọ́wọ́ حبابا àwọn olólùfẹ́ mọ́kàsí وأقرباء وأصدقاء àtàwọn tí wọ́n ti kéwú mọ́kàsí tó sà nífẹ̀ẹ́ mọ́kàsí àtàwọn olólùsúnmọ́ wa برحمتك يا أرحم الراحمين pẹ̀lú kẹwàá tó fi kẹ́rìkẹ́rì lọ máa بارك اللهم في مدارس الإسلامية قاطبة gbogbo ibi tí wọ́n bá ti kọ́ ma ní kéwú islam pátápátá bá àlùbáríkà sí الأدبيين àwọn tá a jẹ́ àdàbí ń bẹ̀ الزمريين àwọn tá a jẹ́ bìsùmùrà الداريين àwọn tá a jẹ́ dárù المهديين gbogbo máàdù pátápátá المدارس والمراكز gbogbo ibi tí wọ́n ti kọ́ ma ní kéwú àti gbogbo tí ń jẹ́ sẹ́ńtà tí wọ́n ti kọ́ ma ní kéwú tọ́lọ́ tànẹ́ Muhammad والمعاهد الإسلامية àti gbogbo ibi tí wọ́n bá ti kọ́ ma ní kéwú tó jẹ́ islam pátápátá gbogbo ibi tó bá wà láyé الجمعيات gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n jẹ́ tọ́lọ́ tànẹ́ بارك اللهم فيها ọlọ́mọsà bá àlùbáríkà tó gbogbo tí ń jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ بارك اللهم في رابطة الأئمة والعلماء في بلاد يوروبا èyí tí bàbá ṣẹ́ka dáhùn àdáyé látọjú ayé wọn náà ní rọ́kẹ́tù sùnmọ̀dárìs ọlọ́mọsàbà àlùbáríkà sí League of Mom and Alfa League of Imam and Alfas بلاد يوروبا tí ń jẹ́ tilẹ̀ Yorùbá yìí اللهم بارك فيه ọlọ́mọsàbà àlùbáríkà sí وادنا جميعا وفكر الحق إلى الطريق المستقيم ọlọ́mọsàánú gbogbo wa fún wa sójú ọ̀nà rẹ̀ jáse dédé àánú wọn náà لا تردنا خائبين خاسرين ọlọ́run gbogbo táàsì tí ń jẹ́ rọ̀mọ̀dánà yìí àtàwẹ̀ táǹgbà ní àtàdúrà ní ọlọ́run má dá wa lẹ́ni tí ó ṣòfò má dá wa padà lẹ́ni tí ó wà lómi ìfọ́ tí ò ní ráyè tó fẹ́ lọ́dọ̀ wọn lọ́wọ́ زدنا ولا تنقصنا ọlọ́run lé wa kó lóore ni má dín wa kù وارفعنا ولا تدانا ọlọ́run máa gbé wa ga ni má jẹ̀ wá lẹ̀ أعزنا ولا تذلنا ọlọ́run máa gbé wa níyì ni má yẹ̀yẹ́ wa o وارحمنا ولا تعذبنا ọlọ́run máa kẹ́ wa ni má fìyà jẹ wá بارك اللهم فيما آتيتنا ọlọ́run gbogbo ń tó fún wa ní mímọ̀ ní lówó ní lọ́lá ní gbogbo ìbá àbàlùbáríkà sí jùlọ yìí lọ اللهم لك الإسلام ọlọ́run ìwọ ló ní ìsìlámù fún ara rẹ̀ تولى بأمر المسلمين ìwọ ló sì ní àìkà Tawalla. ọlọ́mọsà gbọ́ ọ̀rọ̀ ìsìlámù mú fún ara rẹ̀ في جميع العالم الإسلامي fún gbogbo tí ń jẹ́ àgbáyé ìsìlámù lápapọ̀ حيث الفتنة ọlọ́run ṣàánú wa níbi ká máa rí fìtínà والقتال والنزاع ìmọ̀ apárẹ́ ní ìmọ̀ bára ẹni ìjà ọlọ́mọsà ṣàánú wa ń bẹ̀ والفقر والزلزال ọlọ́run tí ń jẹ́ òsì àti kílẹ̀ ọmọ rìbí tí ó rí káàkiri gbogbo àgbáńláyé ọlọ́mọsà ṣàánú wa ń bẹ̀ والبركان ìmọ̀ fọ́lé ìmọ̀ dàbí kílẹ̀ ọmọ rí kílẹ̀ ọmọ owó kílẹ̀ ọmọ owó ọlọ́mọsà ṣàánú wa ń bẹ̀ والجوع ebi pípa ọlọ́mọsà yọwọ́ kó ń bẹ̀ والأمراض والأسقام gbogbo tí ń jẹ́ àwọn àìsàn àwọn àárẹ̀ ìta àfojúrí àìta àfojúrí ọlọ́mọsà wò wá sàn bẹ́ẹ̀ الصائمين والصائمات gbogbo àwọn tí ń gbàwẹ̀ lọ́kùnrin tá ń gbàwẹ̀ lọ́kùnrin lóbìnrin ọlọ́mọsà gbà lọ́wọ́ wa gbà níbàdà fún wa والحافظين والحافظات ìnira tí ń bá wọn ọlọ́mọsà bá wọn gbé kó jíjẹ́ rẹ̀ ti ń ṣẹlẹ̀ wọn aláwẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí tí ṣẹlẹ̀ ni àwọn tí ń gbàwẹ̀ tí sì ń ká wọn mọ́ lórí àwẹ̀ náà ń bẹ níbẹ̀ يا رب لهم سواك lẹ́rọ mi jù wọn lọ́hùn náà lọ o لا إله لهم غيرك kò sí ọba kankan jù wọn lọ́hùn ọba lọ fún gbogbo àwọn àti àtàwọn náà أنت المستعان
المستعان ìwọ lẹni tí a máa sá gbàmígbàmígbà tó lè ràn wá lọ́wọ́. أنت المستغاث إليه ìwọ lẹni tí a lè máa sá àìlágbára náà bá ìwọ náà lọ lágbára lọ lè ṣe gbogbo tá a fẹ́ fún wa. نحن المستعينون وأنت المستعان ìwọ ọlọ́wọ́ là á máa wá sá gbàmígbàmí ràn mí lọ́wọ́ sí ìwọ ọlọ́ba tí ó sì lè ràn إياك wá lọ́wọ́. نعبد وإياك نستعين lẹ́nìkan tá a sì lẹ́nìkan tá a máa wá إياك sọ́dọ̀ نعبد ìwọ وإياك ọlọ́run. نستعين عمل صالحا ó ti fẹ́ lójú ó ti tóbi sí min zakarina unsa ọkùnrin ló ṣe bẹ́ẹ̀ ni àbúbìnrin ó ti fi kéèlù sí ó fi kéèlù sí níyìn ó fi kéèlù sí mi láti máa yàtọ̀ tí mo sọ lánàá pé al-mubtakirun al-falasifatul al-mukhtari'un alladhina يجدون ويجتهدون في ابتكار الثقافة الجديدة وحضارة جديدة الألمانيون wọ́n jẹ́ nígbà ìmọ̀ ayé yìí tẹ́ntráì láti gbé àwọn nǹkan ìlò yìí jáde iṣẹ́ rí làwọn náà ṣe wọ́n wá gbẹ̀san rí àgbọn ní gbẹ̀san rí wọ́n gbẹ̀san rí lọ́wọ́ rẹ̀ sálábòsí àmọ́ wọ́n fi kéèlù sí o ààrí sọ́ọ́líwù tí è jẹ́ mọ́mínú ààrí mọ́mínú tí èsì sọ́ọ́líwù bí tó ti yàtọ̀ síra wọn. Bàbá ya muna magana a kan ya ce abu inda za mu yawo a kan ayan da za mu yi magana. ààrí mọ́mínú tí èsì eré. Za mu ga mumini shi mumini da amma bai aikin kwarai. wọ́n nígbàgbọ́ Ọlọ́run. Amma shi wani da imani da Allah. àmọ́ kò ṣiṣẹ́ rí lọ́wọ́ Amma rẹ̀. bai aikin Allah. àwárí ẹni tí ọ̀gbọ́ ló ń gbó Amma mun ga wanda ke shi bai bayar da cewa abu Allah ba. iṣẹ́ rí wá wà lọ́wọ́ rẹ̀. Amma shi na abu mai kyau. wọ́n ní àmì àsọ́ọ̀lì à ń bẹ̀rẹ̀ náà sí i. Allah ya ce duk abin da ya wanda ya yi ya. Mata wá dé sọ́lọ́tò náà lè wá ní wọ́n ní àmì àsọ́ọ̀lì à ní zakari al'unsa wa huwa mu'min. Allah kuma ya magana cewa duk wanda ya yi aikin kwarai cikin da yake ko namiji ne ko na mace ne shi ne mumini. bẹ́ẹ̀ láti wá wò pé ọ̀nà olólọ́wọ́ gbà san àwọn ìbò tẹ́lẹ̀sàn Nan da za mu kuma cewa to su suna wanga ya Allah ne zai biya musu zai biya su. níbi tí wọ́n tún ayé ṣe lẹ́gbẹ̀ẹ́ kan dé Yanzu suke gyara duniya a wani bangare nípa ìmọ̀ akan ilimin da Allah ya ba su, sáyẹ́nsì ojú ọ̀run akan science da suke magana a kai, sáyẹ́nsì orí ilẹ̀ da science da suke akan kasa, sáyẹ́nsì abẹ́ ilẹ̀ da wani karkashin kasa. tọ́jú gbogbo tọ́lọ̀ ń dá pátá kọ̀ọ̀ráàrí lọ́dọ̀ wọn Da yake duk abin da Allah ya halitta ba wanda ya sani ba kuma wanda ba su a tí bakai. ń sì ń dùn mọ́lọ̀ ń gbé ẹ̀jẹ̀sẹ̀ mi ọ̀ráàrí Kuma Allah yana jin daɗi akan abin da suke cewa su sani wa Allah akan abubuwa. tọ́lọ̀ ń polo tó pèpè pé ẹronú táwọn amúṣẹ́sí lérí ìrònú tí wọ́n á ń yọrí síbi tọ́da. Da Allah yake cewa ku yi itibari akan ni abu da ni Allah na halitta. أفلا يتفكرون في خلق السماوات والأرض وسجود الإبل كيف رفعت وإلى السماء كيف رفعت وإلى àwọn wá sí gbogbo sẹ́wọ̀n Kuma su yi duk abin da Allah ya ce. àwọn á rí nǹkan mú báyìí. Kuma sun samu abun kwarai suka yi da aka sọ́ọ̀lì wúrà ni wọ́n àbí wọ́n ṣe sọ́ọ̀lì wúrà. Shin mu'minai ne ko kuma ba? wọ́n Mutanen kwarai ne ko kuma ba? ṣàǹfààní àbí wọ́n ṣàǹfààní. Sun yi mata da mutane kuma a ba su yi mata da mutane ba. wọ́n ṣàǹfààní ó sì dùn mọ́ lọ́n pé wọn ò jẹ́sẹ̀ wọn parí ó dàbí àwa tá a wò níta òfófó tá a máa ń tẹ́wé wúlò fún tá a máa ń tẹ́gbò wúlò fún tá a máa ń tátẹ́gùn wúlò fún tá a máa ń tómi wúlò fún tọ́lọ́wọ̀n sì dá kan máa khalaqtukum suda àwọn taraktukum abata Da yake suna zabura su suna abubuwan su ne da Allah ya ce su kuma sun samu abubuwa amma mu da muka ce mun yi da Allah duk abin da Allah ya ce mu yi tiba a kan shi ba mu yi shi ba kuma su sun yi shi kuma sun yi da abu mai kyau. tó gbàtà àwọn àṣẹ wàhálà báyìí tí wọ́n á bá débi wọ́n parẹ́ sí o wọ́n kú sí o gbẹ̀n tí wọ́n bá ṣe ìbùtíkàrù nǹkankan tí ó discover nǹkankan jáde ẹ̀mí kékeré kí wọ́n lò wàhálà kékeré kọ́ ni wọ́n ń ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe ìmánì àwọn ni wọ́n á ṣàǹfààní táwọn onímánì ń lò yìí ọlọ́run sì ní ma rabbuka bizallamin lil abid al-jazā'u al-ihsān illā al-ihsān bó lápè tí wọ́n wà ìjẹ́nà ẹ̀gbọ́n ni wà ìjẹ́nà Wannan tunanin da kuma idan an yi abu da suke yi wasu so da su a kai duka wani ya ce yana da wani abu za a samu wani ya rasu wasu ko za su fito kuma duk abu da suke yi shi za su samu aljanna ko ba za su samu aljanna ba. ó ti jẹ́nu ìwádìí ni tí ò níjàlú tó kẹnu
wanda tó rárí mùsùlùmí tó fi ń gbà wẹ̀ tí ń ṣàìsùn tí nǹkan bàjẹ́ lọ́wọ́ ilé ń bàjẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀nà ń bàjẹ́ lọ́wọ́ ẹ̀ kò sì pé nǹkan mi lọ́jọ́ Al-Kùránì lọ àwọn arí ẹlẹ́bọ míì olóòṣà míì oúnṣàngó míì ọlọ́ya míì aláìlẹ́sìn rárá tá a mà ní múlìdí bí àwọn tá a pè ní sáyẹ́ntìsì wọn ọ̀ráyè ìrún ọ̀ráyè akọ́dà ọ̀ráyè Ṣàngó ọ̀ráyè ṣọ́ọ̀ṣì ọ̀ráyè mọ́sálásí wọ́n wá ń sáré láǹfààní abin shi wannan bikin wọ́n wá wà lìjẹ́nà àbí àwọn wà lìjẹ́nà wọ́n wọ náà àbí wọn ní wọ́n náà ẹni tó ṣe ìsìláàmù tó ń pa gbùkan rẹ̀ tí ń ba iṣẹ́ Ọlọ́run jẹ́ tí ń ba ẹ̀sìn jẹ́ tí ń bàdú jẹ́ ẹ yọ wà lìjẹ́nà. babban tsoron ce wanda bincike da ake yi bincike ne mai zurfi saboda za a ga mumini wanda zai ce shi yana da wani abu da yake yana kuna abu ko zai ɓaci a kan shi amma wani gane su ke ba su zuwa coci ba su zuwa masallaci ba su koyo na bautan Allah amma za su samu abin kwarai su yi shi za su shiga aljanna ne ko ba su shiga aljanna ba. bí mùsùlùmí sunkún lọ́dọ̀ rẹ̀ yọ rẹ̀ lẹ́kùn in musulmi ne ka kuka wani shi. bẹ́ẹ̀ bọ́ lọ́dọ̀ rẹ̀ kò fẹ́ mẹ́ nìkan èèyàn lèèyàn jẹ́ lọ́dọ̀ rẹ̀. shi ba a yi cewa wanda musulmi ne kuma na. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lánàá ìjẹta pé àti kílíò àti kèfèrí àti gbogbo wa lèèyàn nínú ayé Ọlọ́run ló sì láyé yẹn kọ́mpìnì Ọlọ́run láyé ó fẹ́ ká wá tún ṣe ni kò fẹ́ ká wá bàjẹ́ látòsí lófin àdí bàdà ìsìláì ha ok àti Christian àti Muslim àtàfà àtolówó àtọba àti ìjòyè àtòníjọba gbogbo alágbọ́dọ̀ ṣiṣẹ́ lórí pé kílẹ̀ yẹn má bàjẹ́ kí iléeṣẹ́ Ọlọ́run tó gbé kalẹ̀ kọ́mpìnì yìí má bàjẹ́ láàmú wa wo ní kó kálukú fẹ́ ṣe ó ti wá gbé kalẹ̀ lódìdí pé man amila man ẹnikẹ́ni fáàlì náà sì ó ṣe fún rẹ̀ man ẹnikẹ́ni àṣà àkọsà ìdá ó ṣe fún rẹ̀ ní wọ́n ń lọ rí yanjú ẹ̀ ń dárúkọ láti fi yàtọ̀ fún àwọn ìlú ọlọ yanjú ẹ̀ ibi tí wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ ní. ọkùnrin ní obìnrin ní tó bá tilẹ̀ ṣe dáadáa ìbáàjẹ́ dáadáa ọ̀rọ̀ ìbáàjẹ́ dáadáa ìrìn ìbáàjẹ́ dáadáa ìwà ìbáàjẹ́ dáadáa ìnáwó ìbáàjẹ́ dáadáa àtúnṣe ìbáṣọ olóṣèlú ọ̀wádìí iman Islam yóò jáde mẹ́ lórí ó tó lẹ́tọ̀ọ́ àlìjánà ẹgbọ́ ń bẹ́nu àkèbí mi tí wà àlìjánà pẹ̀lú mọ̀ṣíyà Ọlọ́run pẹ̀lú kí mo pé ìfẹ́ Ọlọ́run ta sọ lánàá pé alimayasa ni kí mo pé alimayasa alladhi yaf'alu ma yasha ní ń pè bẹ́ẹ̀ ó rọ àwọn alákìídà ta wílẹ̀ láti jẹta alkadariya àtọ́ni tó bá wù wá láṣẹ aljabariya tó wọ́n ní tọ́lọ̀ bá fẹ́ fi wá ṣe àṣáírà tí wọ́n ní méjèèjì náà ni àtọ́fà mẹ́mbẹ̀ ìfẹ́ Ọlọ́run mẹ́mbẹ̀ ẹlòmí ń bẹ kò ní kírun kò ní gbààwẹ̀ ó sì dá lọ́dọ̀ Ọlọ́run níbi gbogbo nǹkan tọ́lọ̀ ni ó tún ṣe àmọ́ kìí ṣe mọ́mì ẹlòmí wá mọ́mì ní alùpàájú àdísì lérí àmọ́ gbogbo nǹkan ní bàjẹ́ gbogbo nǹkan ní ọ̀dá lọ́dọ̀ ẹ̀ bó láti ṣe yíò sí àdísì wá lórí ẹ̀ dáadáa ibi tá ti jòkóòrò dáadáa àti Nàìjíríà wa tá ń tún sí táwí àtìlẹ̀ Yorùbá yìí àfi ká tún ayé Ọlọ́run ṣe ilé Ọlọ́run ní ìlú Ọlọ́run ní ilẹ̀ Ọlọ́run ní kó lè bá tún ti wa náà ṣe ó fi wá kan lé bàbá wa ìkan lé ìyá wa ìkan lé àfáà wa èèkan bí iṣẹ́ wa èèkan bí ọjà wa áyà ìkan náà ní bá wí ọwọ́ mọ́mí nínú ìmánu nù ẹ̀sìn bá kọ̀ wáyé lè máa ní mẹ́fẹ́fà yóò pè lára ń tọ̀ tó bá àmìlà sọ́ọ̀lì àtàn kó tún wá àmìlà kọ̀ wáyé ìmánu mẹ́fẹ́fà ìmánu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar khayrihi wa sharrihi tó bá ti pé lára ẹ̀ bẹ́ẹ̀ ولنحيينه حياة طيبة fáàfù sàbàbíyà kó ṣe ń tàbí ó ṣe wọn a wà create a good life and good life and good life yóò gbé ayé tó dáa good life tàbí nísìn ó lè má lówó lọ́wọ́ àmọ́ yóò gbádùn ayé ó lè má kọ́lé má léwu àmọ́ yóò lálàáfíà ó lè má bí mọ́ rẹpẹtẹ ló sọ rẹpẹtẹ àmọ́ yóò mọ̀ kó ń bẹ láyé níbi tẹ́lómi ọ̀la sọ rẹpẹtẹ nílé rẹpẹtẹ ní mọ́tò rẹ tí ò ní gbádùn ayé alhayata tayyiba ọkẹnu gan
àwa wáyé láàrin àsìkò tí à ń tráfù yẹn fi ṣe tọ́pìkì ní Morocco àṣẹ ní tírà kan ó tó lọ́fẹ̀ẹ́ tó 100 pages ó kó jù bẹ́ẹ̀ lọ a pè ní alhayatu al-islamiyya tayyiba alhayatu al-islamiyya bá sọ àwọn sàlàyé àyà yìí mẹ́ wàlá náà yíyá náà hayata tayyiba a fún ní gbádùn ayé yóò gbádùn ayé yóò gbádùn ayé yóò gbádùn ọmọ rẹ̀ yóò gbádùn ọmọ ọmọ rẹ̀ yóò gbádùn yóò kú tán wọ́n tó máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa man amila salihan ni àmọ́ wà huwa mu'minun ní wọ́n fi dé nù lè méjì lè ní kí wọ́n fi sọ àpẹẹlú ẹ̀rọ díẹ̀ tá àwọn inú kéwì ìwọ́n náà fi sọ àwọn tó mọ́ jù mí lọ àti wọ́n náà tó ń bọ̀ àmọ́ àfi ká fi ṣe rere sọ bẹ́ẹ̀. wanda Allah ya bashi wani ilimi ko ya bashi wani ilima yayi wa an ba shi kudi ne wanda ya bashi kudi wa an ba shi daraja ne wanda ya bashi daraja ne an ba shi komai da komai wani makani Allah ya bashi ko karfi ne ko karfi Allah ya bashi ko karewa ne ko karewa ne ko karwa ko karwa ne ko karewa ko karewa 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 ya ta wata cewa ya Allah da shi haka ne Allah subhanahu wa ta'ala zai mishi kima a nan duniya ko zai ji daɗin duniyar shi gbogbo ní ẹ̀bá bẹ́ẹ̀ ṣe kó ṣe dáadáa láti kíkiri láti bẹ̀rẹ̀ o láti wájú tí wọ́n kíláàsì lẹ́ti bẹ̀rẹ̀ o tẹ́ ẹ̀ bá fi kọ́ wa níṣe kò ní ṣe ṣe mọ́ wáyà o owó ọ̀tàn yìí o àpáàpá tẹ lọ rógùn kan yìí ti ń jẹ yọ̀tàn yìí o àbẹ́ lọ jẹ́ yẹn gbẹ́kẹ́gbẹ́ kan yọ̀tàn yìí o àbẹ́ ti dépò kan jọba náà. ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. bẹ́ẹ̀ bá sì lè ṣe bẹ́ẹ̀ a sẹ́yìn lẹ́sìn rí tó dájú tẹ́yìn gangan sí lọ ọ̀kan tó sọ ń bọ̀ pé ṣẹjí wọlé láwa ní rọ́sùlẹ̀ ìdájà hákùn ìmọ̀ yóò yí kó ẹ dáhùn fún tẹ́ fi ṣayé dáadáa jìbìtì kẹ́ fi ṣayé 419 kọ́ fi ṣayé yahoo kọ́lẹ́ fi gbádùn ayé yahoo kọ́lẹ́ fi gbádùn ayé wa òṣòlẹ̀ òṣòkè ojú àárín òun kọ́lẹ́ fi ṣayé ní ọ̀pẹ́ ráyé ṣe oògùn tẹ́ bá ṣe ń bá jẹ́ ọkùnrin tó gbègbà lọ́dọ̀ ọba àlekè ọlá látara bẹ́ẹ̀ nígbà fi ṣayé ìmọ̀ ẹ̀sìn ìwárí inú orí sọ́mọ́lá kejì rẹ̀ ti ráyé sí lọ́pùpá tó bá ti má tọ́mọ́lá kejì má ti ẹ̀ Ànábì náà dá sí la yu'minu ahadukum Ànábì ní òwe tí nígbàgbọ́ àfikọ́ tó bá nífẹ̀ẹ́ sára rẹ̀ kó wá nífẹ̀ẹ́ rẹ̀ sọ́mọ́lá kejì rẹ̀ náà bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò tí pé ìgbàgbọ́ rẹ̀ ò tí pé àfi kó nífẹ̀ẹ́ tó fẹ́ dáadáa fún ẹ̀ fọ́mọ́lá kejì àfi kó nífẹ̀ẹ́ dáadáa tó rí fún ààrẹ ní èkó ní fọ́mọ́lá kejì rẹ̀ tọ́pọ̀lọpọ̀ wá ti ń fèdì lẹ́yìn kí nù ibi tí wọ́n wá ti ń fèdì lẹ́yìn kí ó ta kéèlú lẹ́yìn ìwé tá a kà lẹ́yìn ìwé tá a kà lẹ́yìn owó tá a ní lẹ́yìn owó tá a ní lẹ́yìn oògùn tá a ní lẹ́yìn oògùn tá a ní lẹ́yìn ipò tá a dé lẹ́yìn ipò tá a dé lẹ́yìn òṣèlú lẹ́yìn òṣèlú gbogbo agbára tí kò wá bá ní o ti gbàgbéra gbogbo agbára tí kálukú wá bá ní èèyàn mélòó ló ṣàǹfààní lára rẹ̀ èèyàn mélòó ló ṣe àǹfààní lára rẹ̀ Suratul Rum àyà kìló ẹ wò wò. من كفر فعليه كفره. Ibi tí wọ́n lọ tọ́ba wá jẹ́ sí pé ẹni tó ṣàǹfààní tí ò kírun tí ó gbààwẹ̀ tó wúlò fáyé Ọlọ́run ní tí ó sì fún wọn àwọn àfáwà yanjú ẹ̀ ẹlòmí ọgbàládà rẹ̀ láyé tọ́wá yìí náà ló ṣe fún gbogbo àwọn tó ṣe nǹkan tó wúlò tá lò yìí wọ́n gbàlá Ọlọ́run fún wọn ló ládàá wọn bẹ̀rẹ̀ látara òkìkí orúkọ tí a mọ̀ pé wọ́n nígbà ẹni tó discover electric ẹni tó discover microphone ẹni tó discover mọ́tò ẹni tó discover plane ẹni tó ṣe ìsáná ẹni tó ṣe kìnnì kan amadapọ̀ rẹ̀ wọ́n sì máa sanwó ẹ̀ fún ìjọba sanwó ẹ̀ fún ibi tí a bá ti ń tà yóò máa gba commission títí láíláí gbogbo mẹ́fà tà dé lágbàáyé bí tí wọ́n ti ṣàbòsí wọ́n fún lẹ́tọ̀ọ́ àwọn dúdú làwọn ṣàbòsí ó ti gbẹ̀sẹ̀ láyé
nítorí kò ń fi ímánì kún nítorí yóò fi bẹ́ẹ̀ ní ni dárí yóò kìámà. fi ímánì sí náà ní òní fi dárí kìámà. Ẹni tó discover gbogbo tá ń lo epo ayé, tó discover iná àtẹ̀yí tó discover epo, gbogbo wọn máa gbèsè àwọn látàyé. Àmọ́ tó bá ti dijọ́ gbé ń darí kìámà, wọn ò lẹ́sẹ̀ kan tó fẹ́ gbà. Ọlọ́run náà ò ní ímánì sálì kìámà. Torí pé kò ní ímánì kan sáré kìámà. Òtún ẹ̀kọ́ ní ni yọ́ gbà lọ́hùn náà. Tó bá yẹ kó bá ní ni ó lè gbà Orí lọ́wọ́. tọ́lọ́run fẹ́ ṣe gangan ni wọ́n ń ṣe yìí, tọ́lọ́run fẹ́ ṣe wọ́n ń ṣe yìí. Tọ́lọ́wọ́ bá fẹ́ ká ṣe òní Wọ́n fẹ́ ká wúlò láyé ni. ọfẹ́ ká wúlò láyé, ọfẹ́ ká wúlò ní ìtọ́ tó dá. Ọmọ kan ká ronú ká sì sẹ́tọ̀ ká bá òun tún kọ́mpìnì òun ṣe. Tí wọ́n bá dálé kéwú lẹ́sìn, tọ́ dálé ìwé lẹ̀, tọ́ dálé iṣẹ́ lẹ̀, tọ́ dá dúlẹ̀, tọ́ dá kíní kan lẹ̀, wọ́n gbà àwọn òṣìṣẹ́ síbẹ̀. Wọ́n wá ń dàrú, wọ́n wá ń bàjẹ́, ṣé mo lódùn ni? Ẹnìkan wá dé wọ́n ń kérò wá, ibi wá rajà ń bí ní kọ́mpìnì rẹ̀, wọ́n ń kérò, àyèmáyé billions ni wọ́n ń jáde látara rẹ̀. Ẹnìkan wá dé wọ́n ń kó owó iṣẹ́ rẹ̀ jáde, ń lu jìbìtì, ń yí ìwé, ń tẹ owó mọ́lẹ̀, ń tẹ ọwọ́ ń gbọ́ làbárí gbogbo ẹ̀. Ta nínú rẹ̀ ó dùn sínú méjèèjì? Ìwọ tí ọjọ́ kọ̀ Ẹni tí ń rán àwọn èèyàn làkì á mọ̀, àwọn ayákìlà, àwọn kọ́tùìsìm, àwọn àwáwà, àwọn area boy, wọ́n ń gbóyàn lọ́bẹ̀ tí wọ́n ń ba fọ́tò ẹ̀dá Ọlọ́run jẹ́, wọ́n fọyàn lójú tí wọ́n di létí, fọ́tò tọ́lọ́run dá tọ́ dáa, tí ń lọ jẹ́jẹ́, wọ́n kan lẹ́sẹ̀ tí wọ́n kan lọ́rùn, gbogbo sí Ọlọ́run tí wọ́n bà jẹ́, pẹ̀lú ẹni tí dókítọ̀ tí ń bá wọn topá, tí ń bá wọn tó ẹsẹ̀, tó ń yá ojú olójú fún wọn tí wọ́n fi ń ríran, tó tún yẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n fi tó, tí ń fi rìn, ta nínú Ọlọ́run ó dùn sínú àmì nìyí. ìwọ tó òtún tí ọlọ́wọ́ bá dá ṣe, ó ń fojú olójú, ó dá ẹsẹ̀ lẹ́sẹ̀, ó dá apá lápá, àti dókítà tí òun wá ń tún eré ẹlẹ́rìí ṣe, tó tún fẹsẹ̀ lẹ́sẹ̀ ṣe, ta ni ó wà jẹ́ náà lọ́wọ́ méjèèjì. Bayan da wai ke mai shi ne, wanda suka yi imani da Allah da suke suna ɓata gari, suna ɓata duniya, da wanda cewa ba su imani da Allah ba kuma su amma suna gyara gari ne, suna abubuwa masu kyau. Shin waye zai shiga aljanna cikin su? Suna bai ki kyau da cewa wanda su imani da Allah ba amma suna aikin kwarai. A nan duniya ne Allah zai musu zai biya musu bukatar su, kuma Allah zai biya su a nan duniya. Amma saboda abin da yasa Allah zai biya su nan ne shi cewa ba su imani da Allah ba. Ina ji su imani da Allah ne za su shiga aljanna akan abu. Gbogbo ń dá máa sọ ká máa sọ lórí Islam, gbogbo ń dá bá ṣe ìrìn tá bá rìn, kọ́dà wọ́n jẹ́ gbólóhùn kan ní kásàrí pé àtúntọ́ lọ́rùn sí àtúntẹ̀ èèyàn sí ká má jọ bàjẹ́ kémi. من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين من كفر فعليه كفره. Ẹni bá lọ ọgbàdá wí o, fàálẹ́ ìkúfùrù ẹbọ ló wọ́n mọ̀ sí kọ́mọ̀ sí. Níjọ́ tí ṣòro bá dé Ṣàngó náà ní ọgbà rẹ̀, níjọ́ tí ó bá sì kú Ṣàngó náà ní ọ̀pá. Ọ̀rọ̀ àwọn gbà pé Olúwa tó dá wa ní kọ́ àwọn tó ń ṣe Ṣàngó náà ní ọ̀pá. Ọya náà ní kọ́pa ọ́. Ìwọ́n tó ń ṣe ìṣẹ́bọ tó ń bọ Ògún náà ní ọ̀pá ọ́. Ó bìlífù ẹ̀. Fàálẹ́ yí kúfùrù. Ìwọ́n tó ń pààyàn lẹ́kún ẹkún ìwọ́n ló sùn. Ìwọ́n tó ń purọ́ tó ń ṣe jàmbá tó ń dà kan rúwọ ọdún dàrúgbẹ́ yìí náà. Orí fàálẹ́ yìí lórí. Fàálẹ́ àlẹ́ yìí yóò padà sórí ẹ̀. Ẹni bá dé irú, ẹni bá ṣe pé ìpẹ́ ọjà lè. Bí tí rínú ẹ kálùkọ́ sọ ẹ̀san ọlọ́bì kan, Olúwa ni hákùlù mọ̀ bí ọ̀bẹ lẹ́sàn, ń bá tẹ́gùn yìí ń bómi rìn, ìrìn lọ́sàn rìn lóru, mọ́rò kó ṣe jàmbá kan gbé o, ẹ̀yìn kan kúkú mọ̀, ọ̀sẹ̀ kàwọn. ومن عمل صالحا فلأنفسهم يمهدون. Ẹni bá wá ṣe lè á ń kó ṣe yẹ mọ́ adúnà wọ́n tẹ̀tẹ̀ ń dami síwájú tẹ̀lẹ̀ tútù fún rẹ̀ yọba, kọ́dà bó ṣe fún wọn tí wọ́n dúpẹ́ fún ọ, ìwọ sá máa ṣe oníbojúlẹ̀. Yóò tẹ̀sán rèé inú kóṣù ní tàbí kóṣọ̀lá ẹ̀sán lè. Inú kóṣù ní tàbí kóṣọ̀lá ẹ̀sán lè. Kọ́dà bí wọn ò mọ̀ Ọba mẹ́sàn yóò fẹ̀sán rẹ̀ àbí wọ́n bá dàrú ọ̀rẹ́ ètò yóò sì tún ṣe.
èyí ní ṣe ìsìláwò àti sàláwò àti sọ́líà kọ́mọ kààbù orí yóò ṣe wàhálà wọn sì ní bá a mọ́. oríkẹ́ni náà yóò ṣe wàhálà tí wọ́n sì ní bá a mọ́. yóò sì kí wọ́n tó bá a mọ́ tọ́lọ́wọ́n bá jẹ́ mi rẹ̀ kó sí. wọ́n tó bá a mọ́ tí wọ́n bá jẹ́ kẹ́mi rẹ̀ kó sí lókùn tó sì ṣe dáadáa tó ṣe rere. yóò sì láburú lẹ́nu. yóò sì láburú lẹ́nu wọn. ṣètáyọ̀ níjẹ́ wọ́n mọ̀ ọ́n. ṣètáyọ̀ níjẹ́ wọ́n mọ̀ ọ́n. òun ti mà bọ́ fẹ́ sí dáadáa. Ramadan.